a kí ra pẹ̀lú gbólóhùn tí fìlà jùlọ pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bí a ṣe sọ tẹ́lẹ̀ níbi alcohol síwájú kó tó kan èyí tí à ń sọ yìí pé à ń bá a sọ nípa al-ghiba wa fatwa fi hayatil insan, a sì bá a sọ nípa gíbà ní Islam ní Islam Quran. So ibi tá a bá dé tẹ́lẹ̀ ni pé à ń sọ nípa níbi hadith kí ni kàtà ń pè níbi ọ̀rọ̀ ẹ̀yìn níbi hadith náà là ń bá a sọ tẹ́lẹ̀ tá a sọ síwájú tẹ́lẹ̀ wọ́n gbé lọ́dọ̀ ànábì pé lọ́jọ́ kan pé kí wọ́n pè ní gíbà, ànábì yẹ pé al-ghiba wa pé wọ́n iya dhikiruka akhaka pé kó yí o dákọ̀ ọmọ ìyá rẹ̀ náà ni nǹkan tá ń pè ní gíbà. So oníbèrè wa yí pé tó bá jẹ́ pé nǹkan tí a fi béèrè tá a dákọ̀ ọmọ ìyá wa lẹ́yìn rẹ̀ tó bá pé ìwà rẹ̀ náà ní nǹkan báyìí ní tí ń jalè nísìnyí àwa dákọ̀ rẹ̀ pé olè ló tọ̀ wọ́n. So ànábì yẹ pé tó bá dákọ̀ rẹ̀ ní pé kí n fàkọ̀dì tábùtàwù tó bá yẹ kí nǹkan tí ó dákọ̀ rẹ̀ pẹ̀lú rẹ̀ nǹkan ìwà rẹ̀ ni ó ti sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn nù. Ó wá pé àmọ́ tó bá yẹ pé ó bá lè dákọ̀ pẹ̀lú nǹkan tí kò sí lára rẹ̀ fàkọ̀dì báàtàwù ó ti kí nìyí ó ti bá lóko jẹ́ nu ó ti parọ́ lé léyìn o. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọ́n tó gbà lọ́tọ̀dọ̀ Imam Jafar bin Muhammad Sadiq alayhi salam pé man qala fi mu'min ma ra'ati àìnáwó wàsẹ̀míàtù udhnahu, ìkan tó bá ẹni tó bá dákọ̀ nípa mùmínì kan ní nǹkan tí etí ẹ̀ méjèèjì ò gbọ́ tẹ́wọ́jú ẹ̀ méjèèjì ò sì rí tó bá dákọ̀ nípa mùmínì o fahuwa minal ladina qala Allah subhanahu wa ta'ala, ó wà nínú àwọn tí wọ́n bá sọ nípa wọn pé innal ladina yuhibbuna an tashia al-fahishata, àwọn tí wọ́n ń fẹ́ tán fún ìwà àbàjẹ́ ká fil ladina amanu nípa àwọn olùgbàgbọ́ òdodo lahum adhabun alim, ìyàlẹ́ tẹ̀lé òkú mọ́ bá wọn. Àwọn tí wọ́n yẹ pé wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yìn tó yẹ pé hobby ti tẹ̀ iṣẹ́ tó ní ẹ̀ láàyò náà kó mọ sọ̀rọ̀ ẹ̀yìn lẹ́yìn iṣẹ́ ti tẹ̀ àwọn tó bá jẹ́ pé wọ́n àyàn báyìí o yẹ lahum adhabun alim fi dunya, ìyàlẹ́ tẹ̀lé òkú mọ́ bá ń láyé àyìnwá fìlà ṣọ́rẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ bí àlìkámà wallahu ya'lamu wa antum la ta'lamun, Ọlọ́run bá mọ̀ gbogbo nǹkan tí ẹ̀yin ò mọ̀ ni. So ní síbá yín sá ti sọ kí ni wọ́n ń pè ní gíbà nínú Quran ni nínú ahadith ni a tó fẹ́ mọ ẹ̀yìn kí wọ́n ń pè ní gíbà pẹ̀lú manzor Imam Khomeini pé kí ni Imam Khomeini kí ni wọ́n gbà lérò pẹ̀lú kí làwọn ojú ò là ń fi wo gíbà táwọn. So Imam Khomeini yẹ pé al-mustafadu min akhbari al-ghiba, nǹkan tá a gbọ́ yé níbi ọ̀rọ̀ ìmọ̀ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn náà pé anna kashfa satril mu'minina haramu, kí a mọ túnà sí ọmọ ìyá wa èyí tó jẹ́ mùmìnì ká mọ túnà sí rẹ̀ jáde haramu ni. Yani annahu yuhram idharu ayubal mu'minin al-mastura, ká mọ tú àkọ́kọ́ ọmọ ìyá wa kan ká mọ tú síta haramu ni. Min duni farqin bayna an takuna hadhihi al-uyub khaliqa, kò sí àtọ̀ níbẹ̀ life tá fẹ́ mú jáde ìwà rẹ̀ ní khaliqa ìjẹ́dá rẹ̀ ní aw khuluqiyya àbí ìwà rẹ̀, kò sí àtọ̀ níbẹ̀ aw sulukiyya àbí ìṣesí onítọ̀hún sàwáwù àkànà shakhsul muttasif bí pé ẹni tá ń ròyìn pẹ̀lú ìwà àbàjẹ́ yìí o tá ń ròyìn yìí o rọ́ọ̀dì yá ń bi kashfi àìbí amla ó tọ̀hún yọnu sí ni kò yọnu sí ni kò sí àtọ̀ níbẹ̀ asa àdàkọ̀ rẹ̀ lẹ́yìn rẹ̀ nǹkan báwọn nǹkan tó ń pè ní gíbà náà ni wọ̀sàwáwù àkànà òun kà kọ́sílẹ̀ intikọ́s amla àgbèrò láti dìválò tọ̀hún ni afẹ́ bá àwọn tọ̀hún jẹ́ ni reputation yà fẹ́ bàjẹ́ ní méje ni abáṣẹ gbèrò rẹ̀ asa àdàkọ̀ rẹ̀ lẹ́yìn rẹ̀ kẹtàn pè ní gíbà náà ni. kò lásán nǹkan tí a gbọ́ níbi ọ̀rọ̀ ìmáàmù náà ni pé ní ṣókí náà ni pé haram ni ká máa sọ̀rọ̀ ọmọ yàrá lẹ́yìn ní ṣókí. So ní síbáyìí ní sáà máa tún mọ níbi halikot ń bọ̀ níwájú a máa tẹ̀síwájú nípa àwọn halikot nípa àwọn abú tí ń bẹ kí wọ́n máa sọ̀rọ̀ lẹ́yìn. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.